ẹ má bínú ó dàbí ẹni pé wọ́n flag ètò yìí ni tẹ́ bá ṣe ń wọlé ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share ẹ bá mi máa tẹ love and like ẹ bá mi máa share ẹ kó má lè ráyè flag ẹ. so bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ ní part 1 kó tó di pé wọ́n flag ẹ. ẹ rí i pé tẹ́ bá wo péèjì yìí màá fi péèjì yẹn hàn yín péèjì yìí báyìí pé màá fi orúkọ péèjì yẹn màá fi hàn yín sìn báwo la ṣe máa ṣe tó máa péèjì yìí Sakama online tv ẹ rí i pé òun ló ń gbé ọ̀rọ̀ yẹn wá sórí afẹ́fẹ́. ṣe rí ẹ̀dá tí ọlọ́run mi lè sọ pé ọlọ́run ló dá wọn because ìwà wọn ò jọ ti ẹni ọlọ́run àwa oníṣẹ̀ṣe àwa la dọ́lọ́run mọ̀ so ó possible kó jẹ́ pé ẹni tí àwọn alùfùfù ń sìn yìí tí wọ́n ń pè yìí ó possible kó jẹ́ pé ẹranko ni torí ìwà wọn ò jọ tèèyàn láwùjọ nígbà tí èèyàn wà ní ibi tó wà yẹn tó jẹ́ pé ọmọ orogún ẹ̀ lẹ́mú sì dì í tẹ wá ń lò ó against ọmọ ìyàwó ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ fẹ́ bá wọn túlé wọn tò ní ẹ̀gbọ́n tó jẹ́ pé kò sí nǹkan tó fi wúlò kò sí nǹkan tó fi wúlò pẹ̀lú Tani Olohun ó wá bọ́ sórí afẹ́fẹ́ ó wá ń sọ̀rọ̀ àwa oníṣẹ̀ṣe ẹ wo ayé ẹ̀ bó ṣe rí. aláforíjì ni ọba foríjì yẹn tán àtúnkẹ́yìn ọ̀rọ̀ ọba wa kò sí wọn nú wọn lè túbá wọn tọrọ àforíjì àti pé ọlọ́run ní aláàánú aláforíjì ọ̀rọ̀ wọn sì gẹ́lẹ́ ònàyè sí ọ̀yẹn olóye ọ̀rọ̀ máa yé ẹni tó bá lè tẹ́tí láti fi gbọ́rọ̀ ọ̀rọ̀ wa máa yé. wọ́n wá tó wá fẹ́ fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún àwọn oníṣẹ̀ṣe orí social media ẹ jọ̀wọ́ dákun ẹ lọ sọ agbẹjẹmọ́wọ́ o lè tó bá fẹ́ jèrè ọmọ rẹ̀ nù yín kọ́ lọ sọ agbẹjẹmọ́wọ́ o. bàbá ìwọ ló ní jèrè ọmọ tó bí èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ Yínká Adégbọlá ìwọ ló ní jèrè gbogbo ọmọ tó bí kí ló dé wọn kì í ṣẹran mẹ́ran kọ́kọ́ pa náà èèyàn kan ló kó bá ìyá tiẹ̀ tó bí ẹ tó ní lárí èèyàn kan ló kó bá ìyá tiẹ̀ tó bí ẹ tó lókìkí èèyàn kan ló kó bá ìyá tiẹ̀ táyé ẹ tàbí tàgbàdo àgbàdo gan wúlò láwùjọ jù ẹ lọ ó fẹ́ fi rẹ ewé ta lọ lọ́hùn ògo tí ọlọ́run tó ti ṣe fún orílẹ̀-èdè ó rò pé ó lè bàjẹ́ irọ́ ló pa tí ayé bá ń bá ẹ jà lọ sọ fún àwọn àáfàá tó ń tẹ̀lé lọ sọ fún àlùfùfù pé kó fún ẹ ní tírà tó máa lò ó ti yẹ sórí ayé Tani Olohun ìṣẹ̀ṣe ló ṣe ayé ẹ̀ táyé ẹ̀ fi dùn ún rí ìwọ tó wà nínú ẹ̀sìn Islam láyé ẹ̀ ló tàbí bíi ráàgì yẹn tó ń sọ̀rọ̀ tó ń gbé tọ́mì ẹni tó bá ti rí á ti mọ̀ pé ó ti wà frustrated ó wá wò pé ọ̀nà wo ló fẹ́ gbà ọmọ yìí mà ti lọ ọmọ yìí lọ́wọ́ ọmọ yìí mà ti jẹ́ nǹkan àbí kìí ṣe Tani Olohun àná àbí kìí ṣe Abdulaziz àná ó wá fẹ́ lẹ̀ sábẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó rò pé ó lè ba ìrìn àjò ẹ̀ jẹ́ ìrìn àjò ẹ̀ ló máa bàjẹ́ tọmọtọmọ gbogbo èso tó bá tara ẹ̀ jáde kò ní níláárí bí ògo wọn bá ń tàn báyìí wọ́n máa já wọn wálẹ̀ ni nítorí pé kí ni abiyamọ kan kìí ṣe tí wọ́n ń ṣe yìí abiyamọ kan nílẹ̀ káàárọ̀ òjìrè kìí ṣe tí wọ́n ń ṣe dájúdájú kẹ́ ọmọ àlè ni ẹ́ ọmọ àlè tí ò ṣe fi lédè òun ló máa ń wà tó wù yìí àwọn pípù yìí wọ́n máa fi ẹ́ wówó ni alùfùfù máa fi ẹ́ wówó ni ẹ jẹ́ má mi máa love ẹ má bá mi share ètò ẹ má jẹ́ kó flag ẹ alùfùfù ó máa use and dump ẹni
ó máa fi ẹ́ wọ owó níwó òpònú ayírádà yìí. Tani Olohun máa kẹ́ ẹ, ó máa fún ẹ lówó tó bá fi ra ẹ síbi táyé ọwọ́ ń gbé, tó bá fi ọwọ́ ẹ síbi tọ́wọ́ ń gbé, á náwó òrìṣà fún ẹ, á náwó Ifá fún ẹ. Ifá tún mi ṣe ni Tani Olohun, Ifá tún mi ṣe, Ifá dùn mí nínú. Ó ti yé ẹ, sórí gbogbo ìrìn àjò tó ń rìn yìí kò lè pí ẹ. Sórí bó ṣe jáde tó ń lọ yìí, alùfùfú fi ń rówó ni. Gbogbo information tó náà ní o fẹ́ sọ nípa àwọn oníṣẹ̀ṣe, tó bá bọ́ síta lọ́la kó sọ nǹkan àṣírí tó ní nípa àwọn oníṣẹ̀ṣe, ọmọ àlè Adégbọlá ni ẹ́, ọmọ àlè Adégbọlá òun ni ẹ́, torí aláìní tìjú. Ṣé rí ọmọkùnrin yìí olórí burúkú ni o, olórí burúkú ni. Nígbà tó jẹ́ ọmọ ìyálé ìyá Tani Olohun, tó jẹ́ ọmọ orogún niyín, tó wá ń sọ̀rọ̀ ẹ̀, kí ni tiẹ̀ pẹ̀lú tiẹ̀? Ìwọ ló fẹ́ máa bá ìyá ẹ̀ ṣorogún àbí? Ìwọ ló fẹ́ máa bá ìyá ẹ̀ ṣorogún? Òun ló ṣe lọ lẹ̀ sábẹ́ àwọn àlùfùfú. Ẹ lè jẹ, confam mo sọ fún ẹ, ò lè jẹ. Ó fẹ́ ìwọ tó jẹ́ pé o kúrò ní Ìbàdàn, olórí burúkú ẹ̀ tó lóun fẹ́ràn Tani Olohun kò dé Ìlọrin o, kò dé Ìlọrin o. Àlùfùfú mu sábẹ́. Nísìnyí àlùfùfú wọn sọ pé tó bá ti ń bọ̀ nílọrin, tí ìyá Tani Olohun bá ti ń bọ̀ nílọrin, pé kó mú wèrè yìí dání. Pé ṣèbí Tani Olohun nẹ́gbọ̀n. Ẹjọ́ ṣẹ́gbọ̀n ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n bẹ̀yẹn. Then àlùfùfú gbogbo ẹ̀dá tí ò bá ti dúró sí ààyè ẹ̀, tó bá ti ń dá sí ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí, nítorí ìgbà tí ẹbí wọn bẹ̀rẹ̀ o ò bá wọn mọ̀gbà yẹn. Ìgbà tí ogun wà nú ẹbí wọn o ò bá wọn mọ̀gbà yẹn. Bí Tani Olohun ṣe tó fi survive dé level yìí o ò bá wọn mọ̀gbà yẹn. Olórí burúkú tí ò ní ràwọ̀ ó wá fẹ́ ba ìràwọ̀ jẹ́. Gbogbo ẹ̀dákẹ́dà tó bá dúró láti bà ìràwọ̀ Tani Olohun jẹ́, ìràwọ̀ ìrandíran ẹ̀ ò ní tàn. Èyí tó bá dẹ̀ ti tàn ó máa já wálẹ̀ ni. Kò sí nǹkan tó kàn mí. Ṣùgbọ́n tó bá ti mú ọ̀rọ̀ ìṣẹ̀ṣe dání, ó ti kàn mí torí oníṣẹ̀ṣe ni mí. Ẹ̀yin ní ẹnu rírùn tẹ́ ẹ̀fọ́ láti bí ọdún kan. Ẹ bọ́ sórí afẹ́fẹ́ ẹ̀ ń sọ pé àwọn oníṣẹ̀ṣe kọ́ lọ sówó agbéjẹ́mọ́wọ́, kọ́ lọ sówó agbéjẹ́mọ́wọ́. Who are you láti sọ fún àwa pé káwa lọ sówó agbéjẹ́mọ́wọ́? Ta ni ẹ́? Ta ni ẹ́? Àlùfùfú ń sì ó mú ẹ sábẹ́, ó ń fi ẹ́ wówó. Wọ́n máa sọ pé mo dẹ̀ sọ fún ẹ tó, ìwọ aláìníròrí mú mí nìyí nǹka yìí. Mo sọ fún ẹ tó initially, ó wá sórí péjì mi. Ó sọ̀rọ̀ pé tí n bá mọ Tani Olohun rí kí n sọ fún, pé kó fi ìgbéraga sílẹ̀ torí ìgbéraga ní síwájú ìparun. Ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, ṣó lẹ́tọ̀ọ́ kó sọ bẹ́ẹ̀? Ẹ bá mi máa kọ́mẹ̀ǹtì kí máa rí kọ́mẹ̀ǹtì yín o. Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tó ń fẹ́ ire fún àbúrò ẹ̀, ní this situation tí àbúrò ẹ̀ wà, tí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ilé ẹjọ́, ṣó lẹ́tọ̀ọ́ kó wá síbẹ̀ kẹ́ lè mọ̀ pé ìjà ìlara òun ni olórí burúkú tó pe rẹ̀ ní múmínì Yínká Adégbọlá yìí. Ìjà ìlara ló ń bá Tani Olohun jà. Ẹ̀yin ayé, ẹ bá mi sọ fún yín pé Tani Olohun ò mọ̀ rí. Tani Olohun ò bá tán, kì í ṣe ìyá Tani Olohun ló bí. Kó lọ du àwọn àbúrò tiẹ̀, kó lọ mójútó àwọn àbúrò tiẹ̀. Ìfẹ́ tó rogún fẹ́ra wọn kò dénú. Kó má dá sọ̀rọ̀ Tani Olohun rárá, torí pé kì í ṣe ìyá ẹ̀. Kì í ṣe ìyá ẹ̀ ló bí Tani Olohun o. Àwọn àbúrò tiẹ̀ ò lógo ni. Ṣé àwọn àbúrò tiẹ̀ ò lógo ni? Tó wọ́n sọ̀rọ̀ bí ẹni tó pọlọ ẹ̀ yí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti rò pé bóyá ó ní mẹ́ńtà ni. Mo ti rò pé bóyá wèrè ni. Ìyẹn múmínì yìí tó lóun ọmọ Adégbọlá yìí. Mi mọ̀ bí tó ti rí. Ó kọlà kò lọ́pọlọ, gbogbo àwọn tó kọlà lọ́ máa ń lọ́pọlọ. Mi mọ̀ bí tó ti rí tiẹ̀. Nígbà tó wá sórí afẹ́fẹ́ tó dẹ̀ kọ́mẹ̀ǹtì síbẹ̀ pé èmi tí ó jẹ́ pé èmi ò mọ Tani Olohun rí, orí afẹ́fẹ́ ni mo ti mọ Tani Olohun. Mo dẹ̀ ń fi àdúrà ràn lọ́wọ́ lọ́sàn-án lóru. Mo dẹ̀ ń fi àdúrà ràn lọ́wọ́ lọ́sàn-án lóru. Ìwọ tó jẹ́ ẹbí ẹ̀ ò dẹ̀ wá sábẹ́ péjì mi. Ó wá sọ síbẹ̀ pé ẹni tó bá mọ Tani Olohun rí kó sọ fún, ìgbéraga ní síwájú ìparun. Ìwọ náà ló wá ń jáde síta ń sì tó wá ń sọ pé Tani Olohun káwọn oníṣẹ̀ṣe kọ́ fi ilẹ̀,
kó filẹ̀ kó má bá wọn dá sí i pé torí pé kí ni nǹkan táwọn oníṣẹ̀ṣe ń ṣe sí ọ̀rọ̀ ẹ̀ kó túwọ́ lọ́rọ̀ Tani Olohun ẹ̀ rí pé òun ló máa jì sọ́fìn ayé. Múmínì Yínká ìwọ ló máa jì sọ́fìn ayé o. Iná tí wọ́n bá dálẹ̀ fún ẹyẹ gúnugún ẹyẹ mi ló máa fi sun o. Sórí ráǹkì tó fẹ́ fi Tani Olohun gbà yẹn ò lè rí gbà láṣì àwọn tó láyé láṣì àwọn tó ṣe Tani Olohun. Ó ti yé ẹ nísìnyí ìwọ ni alùfùfú wá fi sá bínú tó wá ń lò ń sí yí pé ìyá Tani Olohun máa play ẹ̀ fún yín, mo kàn fẹ́ pass information fún yín tó máa fi yé yín ni. Èmi ò tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n nǹkan tí èèyàn bá ti ṣe tó bá ti mú evidence dání mo dẹ̀ screenshot ẹ̀ mo fi sórí page mi ní fídíò tí mo ṣe last. Ipe báwo ni èèyàn ṣe máa gbé ọ̀rọ̀ nu ilé ẹ̀ tó bá ti hate Tani Olohun. Ṣó yẹ kó gbé ọ̀rọ̀ ẹ̀ wá sí orí afẹ́fẹ́ kó wá máa sọ pé àbúrò ẹ̀ ìgbéraga ní síwájú ìparun fún un. Ǹjẹ́ ọkùnrin ìjẹ́ àbúrò tí ó jẹ́ ẹ̀gbọ́n Tani Olohun bí nínú ọ̀rọ̀ inú ẹ̀? Tí àlùfùfú bá tiẹ̀ fẹ́ fi ẹ́ wọ́wọ́ tó fẹ́ fi ẹ́ wọ́wọ́ ṣé ìwọ ò ní lo làákàyè? Mo dẹ̀ ń sọ fún ẹ pé ìlà ló wà lẹ́ẹ̀kẹ́ yìí. Àwọn tó bá nílà wọ́n ní identity, àwọn tó nílà máa ń ní làákàyè. Má fọ aṣọ ìdọ̀tí ẹ níta. Tó o bá Tani Olohun jà nílé má gbèdé orí afẹ́fẹ́. O wá fẹ́ present ara ẹ gẹ́gẹ́ bí ẹni ire fún àwọn ayé wípé ẹbí ẹ̀ ló ń sọ̀rọ̀ yẹn o, ẹbí ẹ̀ ló dúró tì o, ẹbí ẹ̀ ló mọ̀ o, ẹbí ẹ̀ ló ṣe o. Ìyá Tani Olohun ó fi ọyàn ráre ńlẹ̀lẹ̀lẹ̀lẹ̀, ó fi ojú ara láráre ńlẹ̀lẹ̀ fún wọn. Síbẹ̀síbẹ̀ kóòtù tó lọ last ẹjọ́ tí wọ́n ti gbé wọlé tó ti sọ pé àwọn fẹ́ kí ilé ẹjọ́ kó reduce the bail condition òun lọ treat o. Ọjọ́ Wednesday ló ti gbé yẹn wọlé o. Ọjọ́ Wednesday ló ti gbé yẹn wọlé. Now gbogbo ojú ara tí ìyá Tani Olohun fi pọ́nlẹ̀ fún àwọn alákatakítí kò take effect ní kóòtù tó ṣẹ̀ lọ yìí. Èyí tó máa ṣẹ̀ṣẹ̀ lọ yìí la máa fi mọ̀ bóyá gbogbo ọyàn tí ìyá yẹn fi ráre ńlẹ̀lẹ̀ fún wọn bóyá ó ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́. Alùfùfú wá bọ́ sórí péèjì ẹ̀ kẹ́ lè mọ̀ pé ẹni bí fapò sùn làwọn pípù yìí. Ó wá bọ́ sórí péèjì ẹ̀ ó wá sọ pé ìyá Tani Olohun ẹ̀yin lè bọ́ síta ń sìn kẹ́ máa bẹ̀bẹ̀. Ǹjẹ́ ẹ rántí ìgbà tí wọ́n ń pè yín tí wọ́n sọ fún yín pé àyà ọmọ yìí máa ń ṣẹ̀wọ̀n lọ́mà ni, ọmọ yìí máa ń ṣẹ̀wọ̀n lọ́mà ni? Kí lẹ sọ? Ẹni àwọn oníṣẹ̀ṣe wọ́n ti gba lọ́yà fọmọ mi, wọ́n ti gba lọ́yà fọmọ mi, ẹ fọmọ mi sílẹ̀. Àwọn oníṣẹ̀ṣe wọ́n ti gba lọ́yà fọmọ mi. Ó mì pé torí àlùfùfú ó ti sọ nínú fídíò kan tó ṣe tí mo dẹ̀ ti download ẹ̀ wípé nígbà tí ogun ẹ̀sìn ń wà yìí lọ́lọ́run vindicate òun lórí ọ̀rọ̀ yìí pé wọ́n lòun jí dọ́là. Ẹjọ́ torí Ọlọ́run ẹni ẹ mú Tani Olohun fún defamation of character. Àlùfùfú ń sọ pé ìjà ẹ̀sìn ni, ipò ogun ẹ̀sìn ni. Ṣé ó ti wá hàn sáyé? Ó ti wá hàn. Mo dẹ̀ ń sọ fún yín pé gbogbo ìwà tẹ́ ń wù yìí bàtà yín tó ń ró kólákólá yìí ẹ̀ ń train wa ni. Àwa náà dẹ̀ ti ń wọ́ọ̀ṣì yín, àwa náà ń study yín nítorí pé kí ni you cannot win all time. Gbogbo ìgbà kọ́ lẹ máa fi máa win. Kò sí champion forever, kò sí champion forever. Ẹ fi ọ̀tẹ̀ sílẹ̀, ẹ fi ìkà sílẹ̀, ẹ dẹ̀ dúró sínú ẹ wá sínú ìṣẹ̀ṣe, ẹ wá sínú ẹ̀sìn àlàáfíà, ẹ wá sínú ẹ̀sìn tí ó ní àánú, ẹ wá sínú ẹ̀sìn tí ojú rere àti àánú Olódùmarè ń gbénú ẹ̀. Alùfùfú kí ló fẹ́ gèní nínú yí pé kó ṣáà máa lọ kákàkiri kó máa lọ máa tọ̀mẹ́ǹtì àwọn èèyàn, kó máa gba information, kó máa jókòó, kó máa fi ra mọ́tò, kó máa fi gbogbo nǹkan tó ń kó jọ yìí. Alùfùfú kò lè pẹ́ ẹ̀ nítorí pé kí ni gbogbo nǹkan tó ń ṣe yìí kó o tó lọ torí àwọn bàbá ẹ̀ tó ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ tí wọ́n bú òrìṣà apá wọn ń gbọ̀n, ẹsẹ̀ wọn ń gbọ̀n, wọ́n fi agídí ń gbé wọn sórí ṣíà ni. Ó yẹ kó ti mẹni tí mò ń bá wí. Wọ́n ń gbé wọn bí ìṣègìdì báyìí sí orí ṣíà ni àwọn bàbá tiẹ̀ tí wọ́n ti kọ́kọ́ ń bú ìṣẹ̀ṣe.
ṣùgbọ́n ẹ lè gbọ́ nítorí tí ẹ bá ba ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ ẹ lè rówó. nǹkan tèmi wá ṣàfẹ́ sọ fún ayé ni pé ṣe rí ọmọkùnrin tó lóun olórí ẹbí yìí kì í ṣe olórí ẹbí o, ọmọ ọba kan ló jẹ́ o, àkọ́bí bàbá Tani Olohun ni. láti ìbẹ̀rẹ̀ ayé dẹ̀ ni ó ti ń bá Tani Olohun ṣe ọ̀tá, kò mọ̀ kankan nípa Tani Olohun. bàbá olórí burúkú aláyé bàjẹ́ tó yẹ kó wá kí adé ifá ṣẹ́fá fún ẹ lọ́fẹ̀ẹ́ káyé ẹ kó lè nítumọ̀, kí ogun tó ń jà ẹ tó nílà lẹ́kẹ̀ẹ́ táyé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn kógun yẹn lè ṣẹ ó dúró síbi tó wà. àlùfùfù wà ní mọ́tò ó ń gbélé oní pop, ìwọ ń ṣòṣì òun bọ́ sórí ayélujára òun dátọ́ mì bí ẹni táyé ń ṣe, òun ṣòṣì ọ̀rọ̀ lẹ́nu, òun ṣòṣì ọ̀rọ̀ lẹ́nu. ìlara òjò gbádùn, ìlara pa ẹ́ kú, ìlara pa ẹ́ kú. mọ́tò tó ti lọ ló ń ṣẹ́wọ́ sí. Tani Olohun mọ́tò tó ti lọ òun ló ń ṣẹ́wọ́ sí lórí ẹ̀. kí ló dé? kí ló dé? ṣé ìgbà tí ìyá tiẹ̀ tó ń lọ ó sọ fún ẹ pé ìyá Tani Olohun ni kò bá ṣorogún, àbí àwọn ọmọ tí ìyá Tani Olohun bí òun ni kò bá ṣorogún? ló fi jẹ́ pé ìwọ ló máa lọ sásá bí àwọn àlìfùfù àti sàkámà online tv tẹ máa ṣorí burúkú ń bẹ. ò ní nísinmi o, torí ewé ojú omi ò nísinmi, ò ní nísinmi Mùmínì àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbìmọ̀ ìkà, tẹ́ ń gbìmọ̀ ọ̀tẹ̀. jẹ́ kí wọ́n sọ fún àlìfùfù, gbogbo ẹ̀dá tó bá ń dalé onílé rú kò ní nísinmi, ilé ẹ̀ ò ní tù. gbogbo ẹ̀dá tó bá ń balẹ̀ onílé jẹ́, ilé àti ọ̀nà ẹ̀ máa bàjẹ́ ni. tó o ti fi ọwọ́ ara ẹ bó o ṣe mú ọmọ orogún Tani Olohun ìyá ẹ̀ tó ṣe fàbọ̀dì tó ń lo ègèsì Tani Olohun yẹn, ó ti tú ilé ara ẹ. ó ti yé àlùfùfù, ó ti tú ilé ara ẹ nítorí gbogbo ẹrù tí ó kàn ẹ́ òun ló gbé sórí nítorí àtẹnujẹ. ibi tí àtẹnujẹ bá ẹ dé òun nìyẹn. ó ti yé àlùfùfù, ibi tí àtẹnujẹ tó bá ẹ dé òun nìyẹn. so gbogbo ẹ̀yin èèyàn mi, bọ̀bọ́ yẹn tó lóun olórí ẹbí kò sẹ́ni tó fi ṣe olórí ẹbí o, òun ló fi rẹ̀ ṣe olórí ẹbí. but fortunately kò ní criteria olórí ẹbí. ṣe mọ̀ yí pé kì í ṣe pé mo kàn déédéé bọ́ sórí afẹ́fẹ́, mo kàn déédéé wò pé kí n máa sọ̀rọ̀, but obìnrin ni mí. tí nǹkan bá dẹ̀ ti ń lọ báyìí obìnrin máa ti understand pé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé. ìjà orogún òun ni Mùmínì ń jà lórí afẹ́fẹ́. ilé olden days, ilé bàbá wọn òun ni kọ́kọ́rọ́ ọbẹ̀ parí sí. olórí ẹbí tí òrówó ra blọọkù aláìní tìjú. ó rí ohun tí fà ṣe ni, ó rí nǹkan tí fà ṣe ni. ìwọ táyé ẹ ti ta, ìwọ táyé ẹ ti da. sọ fún àlùfùfù pé kó lọ kọ́lé fún ẹ. sọ fún àlùfùfù pé kó lọ kọ́lé fún ẹ, torí nǹkan tó ń wá nìyẹn ò dẹ̀ lè jẹ́. nítorí àlùfùfù ìwọ̀nba yìí tó ti ṣe fún àwọn ìyá oníye ọlọ́ṣun tó lóun di kínní, ìwọ̀nba owó yẹn tó ti rí kò lè easy fún láti tún pariwo ìwọ náà pé àwọn tó fẹ́ dáwó fún ẹ, àti pé wọn kì í dáwó fún ẹni tó sì wà náà sí wọn tẹ́lẹ̀. ó ti yẹ ẹ, so o lè rówó, tiẹ̀ kàn máa ta ni. ó wá mú ẹnu ẹ rírùn tó fọ́ láti ọdún kan, ó wá ń sọ láyì ẹ Mùmínì má ẹ fà láyì ẹ sọ̀rọ̀ sí adé ifá mọ́. tó ti gbọ́ evangelist adé ifá ìwàlẹ̀sìn, má láyì ẹ sọ̀rọ̀ sí mọ́. aṣíwájú tàwa nìyẹn nínú ìṣẹ̀ṣe. ó ti yẹ ń sìn, má sọ̀rọ̀ sí mọ́ láyì ẹ, ó ju ẹnu ẹ lọ. ìwọ tó ní lárí kò sí nǹkan tó ń ṣe ní ayé yìí tó fẹ́ rí tọ́ka sí pò ṣe. àwítọ́ bọ́ sórí afẹ́fẹ́ ó sọ pé Tani Olohun gan ló ti jẹ́ lówó. ẹjọ́ Mr. Man èló lẹ ní l'account, èló lẹ ní lọ́wọ́? Tani Olohun máa bọ́ ẹ, Tani Olohun ó máa bọ́ ẹ. èló lẹ ní lọ́wọ́?
tí orí burúkú ò bá fẹ́ ṣí ẹ́ tí ò bá fẹ́ kí àwọn tó láyé kí wọ́n kí ọwọ́ bọ ibi tí ò yẹ kọ́kọ́ ọwọ́ bọ̀ fún ẹ lépè má ẹ̀fà wá sí orí afẹ́fẹ́ kó wá gbé ẹnu ẹ rírùn yẹn wá sọ lórí ọ̀rọ̀ Tani Olohun. Tani Olohun ò kì í ṣe ọmọ ìsìláàmù yín o. Tani Olohun kò ṣe ọmọ mùsùlùmí o. Ọmọ ìṣẹ̀ṣe ni má dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ fi wálẹ̀ pẹ̀lú ẹ̀. Ó ti yẹ ó láàánú ẹ̀ fi wálẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé ayé gbà fún ẹni wá tipátipẹ́. So ìfẹ́ wo ni o wá ní sí lójijì? Ìfẹ́ wo ló ní sí lójijì? Ìfẹ́ kò fi lé àwọn ọ̀tá ẹ̀ lọ́wọ́. Alùmọ́mínì òpònú àgbàyà aláìlọ́pọlọ. Ṣé ìfẹ́ kò fi sórí ọwọ́ àwọn ọ̀tá ẹ̀ ni? Ó wá wò kó tó bá ti mú Evangelist Adé Fásẹ́nu á filẹ̀ ayé awáráyè mú irọ́ ló pa. Irọ́ ló pa ò ní jẹ. Ò ní jẹ. Ó máa tẹ́po ni. Aṣọ ẹ̀tẹ́ ló máa wọ̀. Ìwọ lórí burúkú ayídàdà yìí. Àwọn ń dá sọ̀rọ̀ tí ó kàn wá. Ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ìṣẹ̀ṣe làwa ń dá sí. So ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ni. A dẹ̀ lè dá sí. Ó ti yẹ ìwọ ló lẹ́tọ̀ọ́ láti dá sọ̀rọ̀ Tani Olohun. Ìwọ ṣáà lọ dúró sẹ́yìn àwọn alùfùfù. Lọ dúró sẹ́yìn àwọn alùfùfù ibi tó bìlọ́ǹgì nìyẹn. Ibi tó bìlọ́ǹgì nìyẹn. Má wàá sọ pé ìwọ tọmọ Tani Olohun. Sọ yí pé ọmọ orogún Tani Olohun ni ẹ́. Ìwọ ò ṣe bọ́ta kó sọ yí pé kó ṣàlàyé bó ṣe jẹ́ fáyé. Ìwọ bọ́ síta kó ṣàlàyé bó ṣe jẹ́ fáyé pé ọmọ orogún ni ẹ́ o. Kí ló dé tó lè sọ pé orogún ni ẹ́? Tó wá ń sọ pé ìwọ olórí ẹbí kí ayé lè rò pé ó rí comment section ní táwọn èèyàn sọ pé at last àwọn mùsùlùmí wọ́n get àwọn ẹbí Tani Olohun ṣá at last wọ́n ra àwọn ẹbí Tani Olohun ṣá. Ó rí ni ó rí comment àwọn èèyàn láìní tìjú òpònú ayírádà gbọ́ oh my God. Tí àwọn tó ní ilé tó ń gbé yẹn tí wọ́n bá tẹra mọ́ṣẹ́ tí wọ́n gbóṣì tí wọ́n gbé dání tí wọ́n bá ti àwọn ọmọ wọn jẹ́ ṣé wàá rí ilé sùn? Ṣé wàá rí ilé sùn? Ìwọ láì ní tìjú yìí ṣé ìwọ ló ní ṣẹ̀ṣẹ̀ kan tí ò ní lárí ni? Ọ̀dọ̀ yín ló ṣì pọ̀ sí àwọn tó ń rówó nu yín ò pọ̀. Ọ̀dọ̀ yín òun ló ṣì pọ̀ sí. Ká mú ẹni ẹlẹ́ni ká ba yé ẹ̀jẹ̀ ká fi là òun lẹ fi mí kẹ̀dẹ̀ fi nọ́mbà sórí afẹ́fẹ́ pé kó dáwó fún yín. So lọ́mọ wọn ara ẹ o má wá sí orí afẹ́fẹ́ wá sọ̀rọ̀ wọn oníṣẹ̀ṣe táyé ò bá fẹ́ ta dọ́jọ́ alẹ́ má wá sí orí afẹ́fẹ́ wá sọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe. Ó ti yẹ ẹ́ sìn o kì í ṣe ẹ̀gbọ́n Tani Olohun orogún Tani Olohun ni ẹ́ ọ̀tá ẹ̀ ni ẹ́ lọ́jọ́kọ̀ ara ẹ̀ ìwọ àlùfùfù tó dẹ̀ ń sọ pé tí Tani Olohun bá ti ń bọ̀ nílọrin tó tún fẹ́ wá fòbòjulẹ̀ ìyá Tani Olohun kan tó bá bọ́ síta wá fòbòjulẹ̀ fún yín á jẹ́ pé wọn ò ronú pẹ̀lú bí wọ́n ṣe fòbòjulẹ̀ fún yín tó yẹn tó tún fi ọyàn julẹ̀ ẹ̀yin ìrankíran yìí tí ẹ̀ ti torí ẹ̀ kò ti torí ẹ̀ make effect ní kóòtù báyìí. Ìwé tó ti gbé wọlé ní Wednesday òun ló tún treat kì í ṣe pé wọ́n sọ pé a máa gbúrò pé ìyá ti ń bẹ̀bẹ̀ o àlùfùfù á máa sọ pé DJ YK ìyẹn Adéfá ló ń bá wí o DJ YK ṣé o mọ̀ pé Tani Olohun gan ti ń tú àṣírí ẹ̀ o wá bẹ̀rẹ̀ sí ní ṣe fíìmù oríṣiríṣi ẹlẹ́tàn Tani ò mọ̀ ẹ́ Tani ò mọ̀ àlùfùfù Tani ò mọ̀ ẹ́ àwọn tó ń ṣẹ̀sìn Islam bíi tiẹ̀ gan wọ́n mọ̀ ẹ́ pé ọ̀lẹ olè abatẹnijẹ́ fi wówó ni ẹ́ wọ́n mọ̀ ẹ́ pé oníranù ni ẹ́ pé ò níṣẹ́ àti àárọ̀ rẹ̀ kì í ti ṣe gbà tí mo ti rí fídíò tí àlùfùfù ṣe ló ti yẹ kí n ti ṣe fídíò látàárọ̀ but I was very very busy torí mo níṣẹ́ lọ́wọ́ mi ìṣòlòṣì bíi tiyín tí ò níṣẹ́ tó yẹ pé orí afẹ́fẹ́ ló máa jókòó sí látàárọ̀ dalẹ́ tí wọ́n àgbàlagbà tó ti bímọ àlùfùfù wá ṣáà ti bímọ tó ń bímọ kí wọ́n á jẹ́ pé ìdí màdàrú ìṣá ló ti máa jẹun títí dọjọ́ alẹ́ wàá máa fi rẹ̀ máa wé Evangelist Adé Ifá ìwàlẹ̀sìn ẹni tó níṣẹ́ lọ́wọ́ ìwọ tó jẹ́ pé kò síṣẹ́ lọ́wọ́ ẹ ju yí pé kó máa sọ ìtàn tó kánú ìwé lọ kó máa sọ ìtàn tó kánú ìwé kó dẹ̀ máa tọrọ bárà
so gbogbo èèyàn ń wò ẹ́ láwò sunkún òun wo rẹ̀ láwò rẹ̀ ni òun ríra ẹ bí nǹkan òun ríra ẹ bí nǹkan òun ríra ẹ bí dókítà ìwọ dr rubbish wo bí mo ṣe wà yìí èmi àti yín ò sí ní sàwáwù o torí kò sí kankan lọ́pọlọ yín ó yé yín kò sí kankan lọ́pọlọ yín ju olè lọ o èmi dẹ̀ níṣẹ́ lọ́wọ́ mo níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin lẹ̀ níṣẹ́ lọ́wọ́ tó yẹ pé ibi tẹ́ ti ń rí owó nìyẹn gbọ́dọ̀ mójútó. now alùfùfù ń sìn kí ló fẹ́ gèní nínú yí pé kó fi ìyá yìí pa yí pé ẹ̀bẹ̀ ẹ̀rọ nìyá yìí ń bẹ̀ kí ló fẹ́ gèní ń bẹ̀ kí ló fẹ́ gèní o sì tún fẹ́ rówó nù yẹn náà o sì tún fẹ́ rówó ń bẹ̀ kí ló ń ṣe yín náà kí ló ń ṣe yín ṣe rí fídíò tí mo fẹ́ play fún yín mo kàn ń wò ó pé ẹ̀yin náà ti máa rí lórí afẹ́fẹ́ kó má dàbí repetition ó yẹ yín sìn òun ni mo ṣe ń lọ́ra. torí kàwọn gbé kó tó bọ́ tàbí tó ń ṣépè fún àwa tá à ń bá ọmọ wa bẹ̀bẹ̀ yẹn ló dé ẹ̀yà báyìí gan-an ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ yìí ìkan náà ń pèrè ẹ̀ ní ayéǹre ìṣẹ̀ṣe mọ̀ ń bá ọmọ tèmi kó ṣe nǹkan tí ò dáa wọ́n yìí tó bọ́ ta ó tó ń bú mi ó tó ń ṣépè fún mi. ẹ bá mi béèrè lọ́wọ́ bọ̀dá ọ̀dẹ̀ abilala lẹ́nu tó ní ọmọ tòun ṣé wọ́n lo bí Tani Olohun ni ṣé bọ́mọ rogún ni ẹ́ ó kò kì í jẹ́ bàbá tọmọ kó má làálàá ó ti yẹ ó kò kì í jẹ́ bàbá tọmọ kó má làálàá aláwà láàrin yìí aláwà láàrin yìí ẹ lè jẹ́ ọmọ ẹ lè máa jẹ́ orúkọ kan náà ikùn tó gbé yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni obìnrin tó rù yín sínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ìkà ni ẹ ò kì í ṣe ó ń ṣe bàbá ẹ̀ bàbá kan ò ní fi ọmọ ẹ̀ fọ́ta kò sí bàbá rẹ̀ tó máa fi ọmọ ẹ̀ fọ́ta tó máa ti ọmọ ẹ̀ sẹ́nu kìnìún ó ti yẹ so a ti mọ irú èèyàn tí wọ́n jẹ́ ẹni tó bá rí ẹ tó ń sọ̀rọ̀ bí ẹni tójú ẹ tutù tó ń sọ̀rọ̀ bí kíni wọ́n á ní ọ̀rọ̀ rẹ̀ ló máa gbọ́ lẹ́nu ẹ̀ wọn ò ní mọ̀ pé instrument ló jẹ́ àwọn mùsùlùmí ló fẹ́ lù ẹ́ against Tani Olohun irọ́ dẹ̀ lẹ pa ó ti yẹ irọ́ ló pa. wọ́n yìí tó bọ́ ta ó tó ń bú mi ó tó ń ṣépè fún mi ṣé báyìí lẹ rí ni ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ yìí tí bá fi jẹ́ pé a ti mọ àwọn àgbààgbà ṣẹ̀ṣẹ̀ kan tẹ́lẹ̀ ní tí wọ́n jẹ́ èèyàn gidi torí pé nígbà táwọn kéékèèké a máa ń wo ṣó bàbá wa yẹmẹ lẹ́bù wọn ìfọ̀ olókun àfọwọ́dá yọ̀ ń pààyàn létí ní NTA Ìbàdàn láti máa ń rí àwọn ẹ̀kọ́ kọ́nú àwọn eré yẹn tí bá jẹ́ pé a ti mọ àwọn yẹn nàbà rò pé ẹbí gbogbo oníṣẹ̀ṣẹ̀ sí rí nìyẹn. ẹ̀rí pópònù ni wọ́n báwo lóníṣẹ̀ṣe ṣe rí Múmínì Yínká báwo lóníṣẹ̀ṣe ṣe rí àwọn oníṣẹ̀ṣe lọ sí Ìlọrin ẹ̀ ń sọ wọ́n lóko àwọn ìran ẹ̀ wọ́n ń sọ wọ́n lóko ń bẹ̀ wọ́n ń sọ yí pé kí wọ́n fi Tani Olohun lẹ̀ kọ́ máa wá wò wọ́n ṣà intimidate wọn bí kíka Tani Olohun kó wẹ̀yìn wò kó má rí èèyàn kankan mọ́ tó bá dúró àwọn oníṣẹ̀ṣe tó ń sọ yí pé báwo lọ ṣe rí wọn ò máa bá wọn jà nígbà tó níyàwó mẹ́ta tó lọ gbé Tani Olohun tó fi wọ́n lé CP lọ́wọ́ a máa pé oníyàwó mẹ́ta lẹ́jọ́ bẹ́ẹ̀ ni ìyá mi comfort alátẹnujẹ ni wọn wá fún lówó gidi bóyá bí ó lè jẹ́ ṣéǹjì kan owó tẹ̀ wọn ò tẹ̀ lè fún alùfùfù sì máa fi wówó ni òpònú ayírádà yóò dé ló sẹ́ǹsì ẹ alùfùfù fẹ́ fi ẹ́ wówó ni alùfùfù ó fẹ́ lò ẹ́ ni náà nǹkan tí wọ́n wá fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ fi ìyá Tani Olohun àwọn ló fẹ́ fi ìyá Tani Olohun sí abẹ́ òpònú yìí so tí ìyá Tani Olohun bá ti ń bọ̀ ní court tó bá ti ń bọ̀ nílọrin wá bẹ àwọn ẹrú tó wà nílọrin o yìí pé kó mú òpònú ọ̀dẹ̀ yìí bàbá ọ̀dẹ̀ yìí alápá má ṣiṣẹ́ ọ̀lẹ olè abilala lẹ́nu kó mu dání ṣé irú ẹni téèyàn mú dání lélẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé ojó lórí ẹbí rẹ̀ o ò nídìí láti ro tẹ̀sìn gbogbo ẹ̀dá tó bá ti ń mú gbogbo nǹkan tó ti ń fi sábẹ́ ẹ̀sìn kò sí bó ṣe fẹ́ dájọ́ tó fẹ́ dáadáa
ìwọ ò tiẹ̀ wọjọ́ wájú. ìwọ ò tiẹ̀ wọjọ́ wájú. Tẹ bá wo péjì mi sí àwọn mùsùlùmí ló pọ̀ jù ń bẹ̀ tí wọ́n dẹ̀ ń kọ́mẹ̀ntì oríṣiríṣi, èmi ò dẹ̀ rí ti yín rò. Torí pé kí ni àwọn bàbá yín tí wọ́n ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ, ìkan kú sínú omi ni tí ẹsẹ̀ mọ́tò ẹ̀ wà lókè báyìí. Ẹ ṣàrántí, kò sí pẹ́ púpọ̀ o. Ẹ mọ bó ṣe bọ́ Ọ̀ṣun tó, ẹ mọ bó ṣe Ọ̀ṣun tó bù yẹn, Ọ̀ṣun yẹn ló gbẹ̀mí ẹ̀gbẹ̀yìn, inú omi Ọ̀ṣun yẹn náà ló kú sí. So ẹ̀yin náà máa kú sódò ni, omi á pa yín lórí. Bẹ́ẹ̀ ni mú omi á pa yín lórí. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́ sábẹ́ comment section oníṣẹ̀ṣe tẹ̀ ń sọ̀sọ̀kúsọ síbẹ̀, omi á pa yín lórí. Òòṣà tó wà nínú omi á pa yín lórí. Ẹ̀yin wèrè yìí. Now ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí eléyìí fẹ́ lọ sọ ní Ìlọrin? Tani Olohun dẹ̀ sọ pé o lọ sí Ìlọrin, pé o sọ fún Tani Olohun pé o fẹ́ rí, pé kó jẹ́ kó rí. Oní Tani Olohun sọ pé kó má rí, of which wèrè ò kúrò nìbàdàn. Wèrè yìí kò kúrò nìbàdàn, kò tẹ̀ta, kò lọ Ìlọrin. Ó wá ń bá ọmọ yẹn, ó wá ń bá Tani Olohun, wá ń bá ń jàjà orogún. Alufufu ó ti hàn sí ojú gbogbo wa wípé ìjà orogún òun ni ẹni tó mú bọ́ọ̀dì ló ń jà. So kò lè tẹ̀lé ìyá ẹ̀, kò lè tẹ̀lé lọ bẹ̀bẹ̀ nílọrin. So ẹ̀yin ni kẹ́ lọ wá olórí ẹbí mi fún Tani Olohun, torí ọ̀rọ̀ defamation of character ó relate mọ́ ọ̀rọ̀ family. Ṣé ti gbọ́? Ó relate mọ́ ọ̀rọ̀ family. Ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa bá wọn, ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa bá wọn ro bí wọ́n ṣe fẹ́ ṣe life wọn. Ẹ̀yin lẹ máa sọ fún ìyá Tani Olohun wípé kó recognize àkọ́bí bá ọkọ ẹ̀ àti olórí ẹbí. Ṣé ponú ni èèyàn lè wá tó ilé tiyín? Alufufu ṣé èèyàn lè wá tó ilé tiyín? Ilé onílé dùn wò wò, ilé onílé ó dùn ti pẹlẹ mọ́. Èèyàn lè wá sílé tiẹ̀ kó wá bẹ́ẹ̀ tó lé tiẹ̀. Ìwọ ló máa bá Tani Olohun, ló máa júwe ẹni tó máa bá ṣe fún. Ìwọ ló máa júwe bàbá ẹ̀ fún. Gbogbo òṣì tẹ́ ń ṣe yẹn, Tani Olohun ò bá wa sọ lórí afẹ́fẹ́ pé àwa fáǹsì òun o, ẹ̀gbọ́n òun ni Múmínì o, Yínká o. Ó ti yé. So gbogbo yẹn tẹ́ tí invite sínú láìfù, sínú kéèsì yẹn kò lè work. Ó wá sọ̀rọ̀, ó wá ní gbogbo àṣírí àwọn oníṣẹ̀ṣe ó náà wà lọ́wọ́ òun. ẹbí gbogbo oníṣẹ̀ṣe ṣeré nìyẹn. Èmi dẹ̀ fẹ́ nígbà tẹ́mi jáde kó bọ́ síta kó wá ṣàlàyé àṣírí tó wà lọ́wọ́ tiẹ̀ nípa àwa oníṣẹ̀ṣe, kó wá sọ. tí wọ́n yìí tó ń ṣépè fún wa ọjọ́ wa lójú náà. Ẹ wò pònú bọ̀dọ̀ ọ̀dẹ̀. tí ọba ní ẹsẹ̀ ọba nǹkan bá bà sẹ́sẹ̀ ẹsẹ̀ òkèṣẹ́ lásán. àwọn tí wọ́n kọ̀dé ta tí wọ́n ń tọ̀nù lé àwọn ló fà á. Kẹ́rì. nígbàjá àwọn tí wọ́n kọ̀dé ta tí wọ́n ń tọ̀nù lé ni bàbàjẹ́ pé a rí àwọn kan náà àwọn fámílì wa tọrọ òye tá à ń ṣàlàyé fún tí òye wọn. tí wọ́n wá lọ bọ́ọ̀dì sọ́dọ̀ yín tí wọ́n ń wá lọ́wọ́. Ṣé ń gbọ́? Tí wọ́n wá lọ bọ́ọ̀dì sọ́dọ̀ yín, àwọn inú fámìlì wa tọrọ òye. Ẹ máa gbọ́ o, mo fẹ́ kó clear sí yín ni o. tí wọ́n wá lọ bọ́ọ̀dì sọ́dọ̀ yín tí wọ́n ń wá lọ́wọ́ yín tíbi tí ó ṣe lọ́wọ́ àwọn ló fà ìwọ síbẹ̀ ẹ lọ ṣọ́ra yín o, ẹ lọ ṣọ́ra yín gidi gan dẹ́gbà fẹ́ rí bínú Ọlọ́run èèyàn ń ṣẹ̀ṣẹ̀ yìí o, ẹ lọ ṣọ́ra yín gidi gan o. Bàbá, ìbínú Ọlọ́run gọ́gọ́ ti wà lára ìwọ. Ìbínú Ọlọ́run ó ti wà lára ẹ̀. Wá rí pé bí ẹni tó ti wà táyé ẹ̀ ti ta bẹ́ẹ̀ lórí. Ó ti yẹ ìwọ gọ́gọ́ ni ìbínú Ọlọ́run ti ń bájà báyìí. Nítorí bàbá Tani Olohun gan ti ń wẹ̀yìn wò ó wò pé ó yẹ kó tún ẹ̀yìn òun ṣe ni. Ó yẹ kó tún ilé òun ṣe ni. Ó ń dalé òun rú leléyìí.
bàbá Tani Olohun gan lọ́rùn ó ti ń sọ pé òun da ilé òun rú leléyìí ipò máa rí jà òun so ó dẹ̀ di dandan kó rí jà bàbá ẹ̀ ó di dandan kó rí jà bàbá Tani Olohun á yọ sí ẹ lójú oorun á yọ sí ẹ lójú ayé ìràwọ̀ eléyìí ti tàn ó lè ó kò sí nǹkan tó fẹ́ ṣe sí kò rán iṣẹ́ kò rán ya tiẹ̀ ń ṣẹ́ kí ya tiẹ̀ kí wọn náà lọ bẹ̀ ya tiẹ̀ kí ya tiẹ̀ náà kó tó rí ẹ ṣe ó ti yé ẹ ó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ orogún ìyẹn ò sọ yìí pé kí ọlá ẹ kó ju tiẹ̀ lọ oníkálukú ló yàn pín ẹ̀ lọ́rùn ṣé rí ọmọkùnrin yìí ó ti ń dúró de ọjọ́ tí ọmọ Tani Olohun yẹn máa níṣòro tẹ́lẹ̀ nígbà tí èèyàn wà nínú ẹ̀sìn Islam tí táyé ò mọ̀ tí ò jẹ́ nǹkan kan nu ayé ó wá wọnú ìṣẹ̀ṣe Ọlọ́run wá kẹ́ ẹ ó wá déèyàn ìwọ wèrè yìí ó wá ń sọ̀rọ̀ instead pé kíwọ náà kó tètè lọ bá evangelist Adéfá pé kó bẹ́ẹ̀ wo ewé òṣì orí ẹ kó bẹ́ẹ̀ wẹ̀ dànù kó bẹ́ẹ̀ táyé ẹ ṣe pé àkọ́bí ọmọ mà ní ẹ̀ ó mà ní nǹkan àkọ́bí lọ́wọ́ ipe kan bẹ́ẹ̀ tú orí ẹ ṣe kí Ifá olóko asọ̀rọ̀ dáyà tó rẹni tí ò sùnwọ̀n ṣe kó bẹ́ẹ̀ tó rí ẹ ṣe ọ̀tẹ̀ àti lára kò jẹ́ ó gbádùn ó wá mú ọ̀rọ̀ oníṣẹ̀ṣe sẹ́nu wo ò ní ṣan tó dáa jẹ. èèyàn ń ṣẹ̀ṣẹ̀ yìí o ẹ lọ sọ́ra yín gidi gan o ọ̀rọ̀ yín pọ̀ lọ́wọ́ mi o mọ̀kàn ń sẹ́nu kù fún yín ni o ní gbogbo àwọn àṣírí yín ó wà lọ́wọ́ mi gidi gan lórí ọ̀rọ̀ yìí gbogbo ń tẹ́ ẹ ṣe pátá ó wà lọ́wọ́ mi báyìí ṣùgbọ́n ọba yẹn fi pamọ́. ṣe gbọ́rọ̀ àní èmi tí mò ń sọ fún yín pé ọ̀tá lẹni ìjẹ́ sí Tani Olohun ó ní àṣírí àwọn oníṣẹ̀ṣe ó ní wà lọ́wọ́ àwọn gan lọ́wọ́ òun gan ó ní òun fi pamọ́ ó ní kò tí ì yá tó máa sọ ẹni pé wèrè ni ṣé ẹ̀yin náà ti gẹ̀ẹ́tì ń sìn pé kì í ṣe ìjà tí kì í ṣe Islam gangan òun náà ń jàjà Islam o ṣùgbọ́n ìjà orogún ipò ọmọ orogún òun yé ló ti lo mọ́tò yìí yé ọmọ orogún òun yé ni mọ́lẹ̀ ti tó yìí ló ti lókìkí yìí ìjà tó ń bàjà nìyẹn. ìjà tó ń bàjà nìyẹn so kò ń ṣe pé bóyá ó fẹ́ràn Tani Olohun ìlú kówókówó òun ló ń lù fún ṣùgbọ́n Ọlọ́run máa jù ẹ lọ adẹ́dàá ṣẹ̀dá ó máa jù ẹ lọ lórí ọ̀rọ̀ Tani Olohun ó wá ń jáde lójoojúmọ́ ìwọ náà ń ṣe fídíò ìwọ náà ti ń pera ẹ ní nǹkan ìwọ náà fẹ́ ẹ̀yin èèyàn ẹ wo ayé lé o ṣẹ́rí tí ogun máa ń bú ramúramù tó ń bú ramúramù ẹ kọ́kọ́ wo inú ilé yín wò ogun inú ilé òun ló ń ṣàlàyé fún tìta pé ibí ni kò wọ̀ olórí burúkú tó ń ṣiṣẹ́ àwọn mùsùlùmí lélẹ́yìí gbogbo bí wọ́n ṣe mú Tani Olohun ó ti kọ́kọ́ sẹ́ẹ̀tì Tani Olohun ọ̀pù rí olórí burúkú yìí tọ́lọ́hun ò jẹ́ kí ọmọ yẹn fọ́ọ̀sì lọ́wọ́ bí mo ṣe wà yìí kò nídìí pé kéèyàn sọ̀rọ̀ fún mi tí n bá ti rí ọ̀rọ̀ tó sọ báyìí tí n bá bẹ expansiate ọ̀rọ̀ yẹn ó máa dàbẹ́ ní pé mò ń bá yín gbélé ni. so ẹ bá wa bẹ̀ ẹ́ kó sọ gbogbo àṣírí wa síta fáyé. ọpẹ́ bá wa dún lónìí tí òwú ẹ̀yin èèyàn tẹ́ ń bá wa bẹ̀bẹ̀ àti yẹka TNT kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o àti gbogbo ẹ̀yin èèyàn gidi ẹ̀yin èèyàn àtàtà tẹ́ ń bá wa bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ yìí. ṣe gbọ́ àwọn èèyàn gidi tó ń bá wọn bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ yìí wèrè ẹ̀ aláìlọ́pọlọ pé àwọn èèyàn mi ni mo máa ń bẹ̀ yìí ǹjẹ́ wọ́n gbọ́ òun ò ronú bẹ́ẹ̀ ipe àwọn èèyàn òun ò mà tiẹ̀ gbẹ́ bẹ́ẹ̀. àti olórí ẹbí àwọn Tani Olohun tí ń ṣe ẹ̀gbọ́n Tani Olohun tí ń ṣe pé yáyẹn ló bí aáwọ̀ wà láàrin wọn tó lágbára tí
tí àwọ̀ yẹn wá fẹ́ máa affect kéèsì yìí táwọn apá kan ní oníṣẹ̀ṣe wá fẹ́ fi opportunity yẹn wọlé sáàárín yẹn láti lè bà nǹkan jẹ́ family issue nìyẹn ọlọ́run bá yanjú ẹ̀. Àwọ̀ ti wà láàrin wọn tẹ́lẹ̀ òkè ìgbà tí wọ́n wá mọ̀ pé àwọ̀ ti wà láàrin wọn ó ṣe jẹ́ òun lẹ wá ń sọ pé kó wá ba bẹ̀bẹ̀ kó tẹ̀lé ìyá Tani Olohun wá sí Ìlọrin ó ṣe jẹ́ òun lẹ wá ń sọ pé kó tẹ̀lé ìyá Tani Olohun kó tún wá bẹ̀bẹ̀ kí ìyá yẹn tún wá fi abẹ́ jùlẹ̀ fún yín nílọrin. má ṣe o. àmì èyí tó kàn wá nínú ọ̀rọ̀ yìí màmá Tani Olohun màmá Tani Olohun gbogbo àwọn èèyàn rí ẹ̀rán ńlẹ̀ ẹ̀ ń bẹ̀bẹ̀ ẹ ní great opportunity láti yọ ọmọ yín kúrò nínú àhámọ́ tọmọ yín wà ìyẹn tọmọ yín bá rẹ́dí àti yọ rẹ̀ kúrò. ẹ̀rí bó ṣe ń sọ̀rọ̀ bí Ọlọ́run wo jẹ́ kí n sọ̀kan fún ẹ ojú wa báyìí ló máa ṣe gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ bí Ọlọ́run authoritatively tó ti ń sọ̀rọ̀ bíi pé ó ṣú ọ̀fọ̀hún ojúmọ́ tó mọ́ lọ́la yìí ó ṣú ọ̀fọ̀hún onítọ̀hún fẹ́ máa bọ́lọ́hún compete ó máa tẹ́gbẹ̀yìn ni ó ti yí ẹ ó máa tẹ́gbẹ̀yìn ni ó ṣú ọ̀pọ̀ máa tẹ́ àwọn bàbá ẹ tó sọ̀rọ̀ ju bó ṣe sọ yìí wọ́n wà níbi tọ́wọ́ wọn ti ń gbọ̀n báyìí tẹ́sẹ̀ wọn ti ń gbọ̀n tó ń pàkì wọn sórí ṣíà inú ẹ ṣì ń dùn wàá rí i pé o ò lè ṣe kó sọ̀rọ̀ kó má fọwọ́ sí mú ó ti ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. eléyìí sọ̀rọ̀ ẹ̀bẹ̀ gbà tí mo wà lórí program mama Esabod lánàá mama yẹn wá ń bi mí pé Alifulani ẹ lọ fi Tani Olohun lẹ̀ mo lè mi kọ́ mo mú un ma èmi kan analyse fídíò ni orúkọ mi kọ́ ló wà lórí ẹni tó petition ẹ̀ kò dẹ̀ bí mi lórúkọ jẹ́ ó bú mi o ìwé yẹn kò bú mi o ìbú mi ò dẹ̀ but after àgbà yẹn tó ti rí mi wàláì ó bẹ̀ mí wàláì ó bẹ̀ mí ó dẹ̀ kí mi dáadáa but ṣe rí ojú àánú títí mi àti bí nǹkan ṣe rí kò fẹ́ jẹ́ kí mi àwọn èèyàn àwọn oníṣẹ̀ṣe ìjọ tó wọ́n bá máa dárúkọ èmi náà máa dárúkọ bá dárúkọ èmi náà dárúkọ bá dárúkọ èmi náà dárúkọ ẹ jọ̀ọ́ mo fẹ́ láti dìbọ́ǹkì kankan o fídíò tí mo ṣe níjẹta mo rí fídíò yẹn wọ́n ń gbé fídíò yẹn káàkiri wọ́n wá gbé Yahya Gambari àti alájà. ṣe rí ọmọkùnrin ẹ lè bá ń lẹ̀ tẹ́ bá ń yí síbí ó máa yí sọ̀hún ni ìdí ni pé expertise ni lórí pé ká fi orí afẹ́fẹ́ wówó ìgbà tí mo sọ̀rọ̀ sí tí mo sọ pé kò lè ṣe kó má tọrọ bárà ó tún tọrọ bárà lọ́jọ́ yẹn gọ̀gọ̀gọ̀ ní ó tiẹ̀ da jíìnrere ìwọ ló rán mi iṣẹ́ ìwọ ló rán mi létí ń sìn má tó ẹnìkan á fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ so wọn ò ní tìjú ọ̀nà àtijẹ àti mú wọn nìyẹn wọ́n dẹ̀ gbọ́dọ̀ ti pẹ̀lẹ́ mọ́ ó yẹ yín sìn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ káyé mọ̀ ní pé gbogbo nǹkan tí a bá ṣe ní èní ó máa dìtàn lọ́la gbogbo nǹkan tá a bá fi èní ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la gbogbo róòlù tí ẹ̀gbọ́n Tani Olohun mú mí nì Yínká Adégbọlá tó ṣe nínú ọ̀rọ̀ Tani Olohun ó máa dìtàn lọ́la èmi á pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe tó máa sọ wípé ẹ̀gbọ́n ẹ̀ ló tà fún àwọn mùsùlùmí nítorí pé kí ni wọ́n ń lò ó láti fi wọ́ owó láti fi ní Tani Olohun lára òun kẹ̀dẹ̀rẹ̀ wèrè òrówó bọ̀tì wọ́n á sọ fún pé yá tún ṣe fídíò kó bọ́ síta òun àti bọ́ síta tún ṣe. bọ̀dá ní sense at least bí mo ṣe ń wò yẹn ti over 40 years ó yẹ kẹ́ ti ní sense but ní sense
ẹ ní sense àlùfùfù use and dump ló máa fi yín ṣe tí yín ti ta ẹ dẹ̀ dúró ti ọmọ ẹ dúró tọmọ bàbá yín kẹ́ lè gba yìí bẹ̀ tó bá jáde number 1 enemy lẹ máa jẹ́ fún nítorí ó máa wo orí afẹ́fẹ́ á wo gbogbo nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn á wá wò pé wèrè níyìn o ẹ ń ṣe ẹni téèyàn dúró dè èèyàn téèyàn ń sá fún nìyí so ẹ má fẹ́ ní bọ̀lá jẹ́ ẹ tún ọ̀la yín ṣe òun làwa ṣe ń sọ fún yín pé nínú ìṣẹ̀ṣe àwa máa ń rántí èní a máa wo ọ̀la la ṣe máa ń ṣọ́ ayé lò la ṣe máa ń ṣọ́ ìwà lò la ṣe máa ń ṣọ́ ọ̀rọ̀ sọ la ṣe máa ń ṣọ́ nǹkan kan gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe la ṣe máa ń wà very careful ẹ rí i pé kò sóníṣẹ̀ṣe tó máa bọ́ síta tó máa sọ̀rọ̀ bí ọlọ́run ẹ̀yin yìí lẹ máa bọ́ síta lẹ máa sọ bí ìwà tẹ́pẹ̀yìn àtọlọ́run ni ẹjọ́ ṣe ilé ayé ẹni yẹn ó dẹ̀ máa ṣẹ̀wọ̀n ni táwọn bá ti bẹ̀bẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó dẹ̀ máa ṣẹ̀wọ̀n ni béèyàn bá néèyàn máa ṣẹ̀wọ̀n tó bá jẹ́wọ́ ló wá ṣẹ̀wọ̀n ńkọ́ ẹ ṣe ilé ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ dọ́lọ́run mọ̀ ẹ sáà di Ifá jẹ́ kí Ifá ṣàlàyé ọlọ́run fún yín kọ́lọ́run lè yé yín àwọn Ísírẹ́lì tọ́nà wọn gbalẹ̀ wọn ní gbalẹ̀ ń sìn ẹ rí nǹkan táwọn Palestine bá wọn pò ń bẹ̀ lórí irọ́ tí wọ́n pa í pé àwọn bàbá ọlọ́run ti fáwọn nílẹ̀ onílẹ̀ kẹ́ máa lo lẹ̀ onílẹ̀ ìtorí ẹ̀ gbogbo nǹkan tá a bá ṣe lénìí ọlá ìtàn ni ṣe rí àlùfùfù sì máa tẹ́ ó sì máa tẹ́ ṣe rí gbogbo ibi tó ti rówó yẹn ó ń dùn mọ́ ó ń ṣe sí ó ì máa tẹ́ nítorí àwọn bàbá ẹ̀ tẹ́ ni wọ́n tẹ́ gbẹ̀yìn ni nínú àìsàn ló bá lọ àìsàn ikú òjijì ló mú wọn lọ lẹ́yọ kọ̀ọ̀kan òun lòun náà ló tún wá ra wọlé so ó di dandan kó tẹ́ ó máa tẹ́ gbẹ̀yìn ni báwo lèèyàn ṣe dá sọ̀rọ̀ lé onílé ta ló lè dá sọ̀rọ̀ tiẹ̀ àlùfùfù ta ló lè dá sọ̀rọ̀ tiẹ̀ tó ń dá sọ̀rọ̀ onílé tó sọ pé ẹ̀gbọ́n ẹ̀ ni olórí ẹbí dẹ̀ ni wọ́n olórí ẹbí ni òun ni kó wá bẹ̀bẹ̀ báwo lè ṣe bí evu bí ẹranko báyìí èèyàn tí ò mọ bí àbúrò ẹ̀ ṣe bó ṣe kàwé bó ṣe ṣe life bó ṣe ń bọ́yàwó bó ṣe ń bọ́mọ tó jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ ayé wọn ìjà ló máa ń jà ńlé wọn òun lẹ́yìn yín wá mú sẹ́yìn lẹ́wọ́n sọ pé ẹ fẹ́ máa tún wá máa lo ogun orógún ẹ tún fẹ́ mú mọ́ ogun ẹ̀sìn fún ẹ tún fẹ́ mú mọ́ ogun defamation of character ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ dọ́lọ̀ mọ̀ ẹ rí i pé gbogbo ẹ̀sìn tẹ̀ ń ṣe oníṣẹ̀ṣe lè bá oníṣẹ̀ṣe níbẹ̀ ibi tó máa ti ṣẹ̀sìn bẹ̀ yẹn oníṣẹ̀ṣe ò lè ṣẹ̀sìn ìwà pẹ̀lẹ́ lolódùmarè fi kọ́ wa nípasẹ̀ Ọ̀rúnmìlà wa ẹ rí i pé Ọ̀rúnmìlà wà peaceful pẹ̀lú gbogbo àwọn irúnmọlẹ̀ tó kù òun la táyé ṣe ìtorí àwa ọmọ ẹ̀ a lè ya jàgídíjàgan torí àbá lọ́wọ́ ẹ̀ ìwà pẹ̀lẹ́ la bá lọ́wọ́ ẹ̀ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá ti tẹ̀lé òjíṣẹ́ tó jíṣẹ́ yín jẹ́ jàgídíjàgan ìyẹn ò mí ní pé kẹ́yìn náà di jàgídíjàgan ẹ kọ́ ìwà pẹ̀lẹ́ mọ́ ìwà yín ẹ wá máa lọ sá káàkiri ẹ máa lọ máa penetrate gbogbo bí tẹ́tí máa bà nǹkan jẹ́ ẹ lọ máa lọ síbẹ̀ ẹ lọ máa bà nǹkan jẹ́ ẹ wá sọ di bàbàrà òpònú bàbá òpònú kan tó ń ṣépè fọmọlọ́mọ tó ń ṣépè fún kí ló ń pe bọ̀bọ́ yìí ná aládùn ìyẹn náà tí ó ń ti pẹlẹmọ ló ń sọ oríṣiríṣi ló ń ṣépè ló ń sọ oríṣiríṣi ìṣẹ̀ṣe ti gbáyé lọ ẹ̀yin èèyàn mọ nǹkan tí àwọn irúnmọlẹ̀ sọ fún mi wọ́n ní pé àìní ìmọ̀ nínú ìṣẹ̀ṣe
ló mú àwọn èèyàn dúró sínú ẹ̀sìn wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ ò rí ẹ̀sìn ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn wọ́n rí gẹ́gẹ́ bí ibi táwọn ń sá lọ ní ìgbà nínú ìṣúra ibi tí àwọn máa sá lọ nínú ìkọ̀kọ̀ láti fi wo ara àwọn sàn nínú ìdojúkọ kí ìdojúkọ táwọn bá ń rí so ó mì pé àwọn èèyàn ń rí ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ibi tí àwọn ti máa solve problem wọn tó wà hidden secret place wọn ò rí pé à ń ṣe ẹ̀sìn nínú ẹ̀ àwọn irúnmọlẹ̀ wá sọ fún mi pé kí n sọ fún ayé wípé ìmọ̀ yìí òun ni a lè lò gẹ́gẹ́ bí weapon láti fi ṣẹ́ ogun nígbà tí èmi ti di ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ó ṣòro fún mùsùlùmí láti wá convince mi sí ẹ̀sìn wọn bí ọmọ mi bá jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó gbọ́ àgbọ́yé ó ṣòro fún mùsùlùmí láti wá convince ẹ̀ sí ẹ̀sìn èmi ti dúró ládùúgbò tèmi màá pe ìpè sí ojúnà ẹ̀sìn mi ọmọ mi á dúró láyè tiẹ̀ á pè sí ojúnà ẹ̀sìn tiẹ̀ nítorí ẹ̀sìn yẹn yé àwọn irúnmọlẹ̀ wá ní kí n ṣàlàyé fún yín yí pé kí ẹ lọ gba ìmọ̀ kò sí ìlú tí ẹ dé tí ẹ ní rí ìjọ Ọ̀rúnmìlà ẹ lọ sí ìjọ Ọ̀rúnmìlà àwa náà ní ìwé odù mímọ́ tiwa tí ó ṣàlàyé bí Olódùmarè ṣe dá ayé àti ọ̀run fún wa gbogbo ọ̀rọ̀ àjòjì tí à ń kà nílẹ̀ wa ló mú ohun ajogun ibi wọlé gbogbo kíní wọn tó ń kà ẹ rí i pé gbogbo àwọn ọmọ di jákujàku sígboro ni gbogbo àwọn ọmọ tí wọ́n sọ lórúkọ pátá lọ́dẹ ọmọ ẹran sígboro tí orúkọ wọn bá jẹ́ orúkọ gidi ni ẹ ní rí àwọn ọmọ tí wọ́n sọ lórúkọ káyé wọn bàjẹ́ percentage àwọn tí alákatakítí sọ lórúkọ ẹlòmíì báyìí ó gọ̀ títí lọ́jọ́ némì báyìí owó àkọ́kọ́ báyìí ìmáàmù ló máa mú lọ wọ́n wá sọmọ ẹ ní orúkọ ṣíbí wọ́n sọmọ ẹ lórúkọ fọ́ọ̀kì wọ́n sọmọ ẹ lórúkọ pálí orúkọ tí ò ní ìtumọ̀ ṣùgbọ́n nítorí pé ó jẹ́ èdè elédè ó dùn lẹ́nu ẹ bàbá mi ìyá mi kò tí ì pẹ́ jù láti lọ ṣe pé kíni láti declare fàyè pé I no longer bear Abdul Aziz I'm now Ifalere I'm now Ifáṣeun I'm now Ifádámilọ́lá kó wá wò bóyá ifá yẹn ò ní dá ẹ lọ́lá kó wá wò bóyá ifá yẹn ò ní ṣẹ́gun fún ẹ kò sí ẹni tó dúró sínú ìṣẹ̀ṣe tó máa pe olú tó ń sìn tí ò ní dá lóhùn kò sẹ́ni tí ò ní rí ìdojúkọ o ìdojúkọ máa wà nítorí Ọ̀rúnmìlà jẹ́ ká mọ̀ pé ìdojúkọ máa wà ṣùgbọ́n ó ti fi ohun gbogbo tí a máa ṣe nínú ìdojúkọ fún wa tí a máa fi overcome ẹ jẹ́ ká lọ sí ìjọ adúláwọ̀ lágbègbè wa kí a lọ darapọ̀ mọ́ wọn nǹkan kan tó tún ṣe pàtàkì ni pé ẹ má jẹ́ ká ná owó wa sí ilé ijó ẹ má jẹ́ ká ná owó wa sí ilé ijó a ní owó nínú ìṣẹ̀ṣe Olódùmarè kẹ́ wa nínú ìṣẹ̀ṣe ẹ̀yin náà kọ́ ilé ìjọsìn tiyín ẹ gba olùdarí kan síbẹ̀ kó máa darí ẹ̀sìn bẹ̀ ẹ ra instrument síbẹ̀ instrument ìgbàlódé ẹ rà pẹ̀lú ìta tí ń lò tìgbà ìwáṣẹ̀ kí gbogbo ẹ máa dún gbinrin àwọn irúnmọlẹ̀ ń sọ fún mi pé nǹkan tí àwa máa fi jagun ṣẹ́gun nìyẹn ipe ìgbà tí àwọn èèyàn bá ti mọ nǹkan tí Ifá jẹ́ irú yìí tí wọ́n máa bọ́ sórí afẹ́fẹ́ tó máa sọ pé ẹ̀yin tẹ́ ń pààyàn ṣètùtù ẹ̀yin tẹ́ ń pààyàn rúbọ ẹ̀yin tẹ́ ń pààyàn ṣe kinníkan tí wọ́n fi jẹ́ káwọn èèyàn máa sá nínú ìṣẹ̀ṣe ìgbà tẹ́yìn náà bá ti wá kà fúnra yín nínú ìwé odù mímọ́ pé kò máa síbi tí wọ́n ti ń pààyàn bẹ̀ wéré malẹ̀yìn pípù yìí ẹ wá mọ̀ yìí pé ìṣe ni wọ́n fẹ́ tàn yín sọ yín di ọmọ àlè tí ò ní rí ilé wọ̀ torí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan wípé tí o bá kú tó kú sí ibi tí Olódùmarè tó ẹ sí o ò lè rí bí wọ̀ agbede méjì ọ̀run àti ayé ló máa wà ó máa yí gbirigbiri ń bẹ̀ ní ò lè rí bí wọ̀ nítorí tó bá pè é ní ibi tó yẹ kó ti dáhùn ò lè dáhùn bẹ̀ you does not belong to the place any longer ó ti fira ẹ sí ipò ẹrú ó ti fira ẹ sí ìlú ibòmíì ìlú bí tó dẹ̀ fira ẹ sí yẹn wọ́n tún dá ẹ mọ̀ ń bẹ̀ nígbà tí àwọn wèrè yìí bá sọ fún ẹ pé kó fi ilẹ̀ bàbá ẹ sílẹ̀ ipe kó má kílèmù ìran ẹ mọ́ kó lọ máa kílèmù ìran oníran ìgbà tó bá dé ìlú ìran níran yẹn ṣé wọ́n fẹ́ recognize ẹ ń bẹ̀
ǹjẹ́ wọ́n máa dá ẹ mọ̀ ń bẹ̀? Ask yourself. Gbogbo nǹkan tó wà nínú Quran ìlú kan sí ìlú kan tí wọ́n dárúkọ ń bẹ̀ ìlú yẹn ò ń ṣe ìlú bíbáyìí tó bá wá dé ìlú yẹn gẹ́gẹ́ bí pòkè o bí ẹ ṣe ní Ọlọ́run dá ayé àti ọ̀run lọ́hùn tó bá wá dé ìlú yẹn wà wá claim yìí pé ó tan mọ́ wọn bẹ̀ wọ́n á lé ẹ bẹ̀ wọ́n á ní you are insane. Wọ́n á ní you are insane. Ó mì pé o ò mọ nǹkan tó ń ṣe nìyẹn. Ó yẹ kó ti mọ̀ yẹn wípé o ò lè lọ sílẹ̀ Arab kó lọ claim bẹ́ẹ̀ pé o tan mọ́ wọn bẹ́ẹ̀. O ò lè lọ sí ilẹ̀ Israeli kó lọ claim bẹ́ẹ̀ pé o tan mọ́ wọn bẹ́ẹ̀. Ẹ kàn máa fẹnu máa claim ẹ̀ níbí ni. Ibi báyìí kẹ̀dẹ̀rẹ̀ àwa náà tún ti reject ẹ pé you does not belong to us. So automatically you are a bastard. You don't have fatherland. You don't have recognition anywhere. Kò síbi tó ti dá ẹ mọ̀. O ti wá sọra ẹ nínú pé o sọra ẹ sínú ẹ̀sìn. O ti wá sọra ẹ sí ẹni tí ò ní ibi tó belong sí. Nítorí ibi àfẹnudálẹ̀ pé o belong sí wọn dá ẹ mọ̀ bẹ́ẹ̀ wọn dẹ̀ lè gbà ẹ́ bẹ́ẹ̀. Wọn ò lè gbà ẹ́ bẹ́ẹ̀. Ìbásàn ìbá dára kí a tún orírun wa ṣe. Kí a má joyè ọmọ tí ń ti oko wá balẹ̀ jẹ́. Common sense. Bible gbogbo ìtàn ló wà ńbẹ̀ kò sí ilẹ̀ Yorùbá ńbẹ̀. Ìkùránì tẹ́ ń kọ́tì kò dárúkọ Ṣàngó kò dárúkọ Ọya kò dárúkọ Ọ̀ṣun ó ẹ̀kọ́ sọ pé ó dárúkọ òrìṣà ìwo in particular. Tí ó bá máa dárúkọ òrìṣà Mẹ́kà ló dárúkọ kò dárúkọ Ṣàngó kò dárúkọ Ọ̀ṣun. Ẹ wá máa yí mọ́ òrìṣà tibí ẹ̀ ní òrìṣà tibí ló ń sọ. Ẹ wá máa complicate issue ẹ máa dá wàhálà lẹ̀. Ṣé nínú òrìṣà tó wà tí wọ́n sọ nínú Kùránì yẹn wọ́n dárúkọ Ọ̀ṣun bẹ̀? Ṣé Kùránù Árábù dá Ọ̀ṣun mọ̀ ó dá Ṣàngó mọ̀ ṣó dá Ọya mọ̀? Tí ó jẹ́ pé ẹ kàn joyè ọmọ tí wọ́n bá ìyá ẹ̀sùn nínú igbó ọ̀gẹ̀dẹ̀. Àdẹ̀ sọ pé kẹ́ má ṣe tiyín but ẹ dúró láyé yín. Ẹ dúró láyé yín. Alifufu má dá sí ọ̀rọ̀ oníṣẹ̀ṣe dúró sílé ni ẹ. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ní jìbìtì ṣe ń bẹ̀. Ìwọ wèrè tó dẹ̀ pera ẹ ní múmínì o ò bá Tani Olohun tán. Ẹ lè jẹ́jọ́ ọmọ bàbá ẹ ń ṣọmọ ìyá orogún ni yín. Orogún tẹ̀dẹ̀ jẹ́ o ti múra ẹ lọ sí ilẹ̀ Arab. Ilẹ̀ Arab ló múra ẹ lọ. So Tani Olohun gangan lọmọ ìwáṣẹ̀ òun gangan lọmọ the right owner of Adegbola land Adegbola house. Ó ti yé ẹ. So tó bá fẹ́ claim olórí ẹbí wàá lọ sí ilẹ̀ Arab ibẹ̀ ni wọ́n ti lè fi àyè gbà ẹ́. Ó ti yé ẹ ibẹ̀ ló ti lè fàyè gbà wọ́n lè fàyè gbà ẹ́ nílé Adégbolá. So Quran dárúkọ òrìṣà ṣùgbọ́n kò dárúkọ Ọ̀ṣun kò dárúkọ Ṣàngó kí ló dé tí ò dá wọn mọ̀? Torí ìwọ òpònú tó ń sọ̀rọ̀. Ìwọ ọmọ Arab tó wá sábẹ́ péjì mi tó ń sọ̀rọ̀ Taofik. Tó wá sí ibi tó wá ń sọ̀rọ̀ ń bẹ̀. Ìgbà tí Quran dárúkọ òrìṣà ṣó dárúkọ Ṣàngó ṣó dárúkọ Ọ̀ṣun àbópònú ni ẹ ní ò ní sẹ́ǹsì ni. Ṣé o rò pé ọ̀dẹ̀ bíi tiẹ̀ lèmi ni? Ṣé Quran ò rí ìràn ní débi tó máa sọ pé Ọ̀ṣun lòun sọ o àbí Ṣàngó lòun sọ o ó kàn sọ pé òrìṣà. Ẹ̀yin òpònú ọ̀dẹ̀ olè yìí tẹ́ ń wọ́gbọ́n àtijọ́ àti mu. Ojú ti là bèbí ti ṣẹ́jú kẹ́kọ́ sì lọ bèbí ti ṣẹ́jú. So ẹ̀yin èèyàn mi ẹ lọ darapọ̀ mọ́ ìjọ adúláwọ̀ lágbègbè yín.
ìjọ Ọ̀rúnmìlà gbogbo nǹkan tí a bá ní ẹ jẹ́ ká fi tún ṣe. Ó ti yé yín, má purọ́, má jalè, má bà tọmọ ọlọ́mọ jẹ́, má ro ibi síyàn. Jẹ́ kí ọkàn ẹ mọ́, lo ìfẹ́ pẹ̀lú ọmọnìkejì ẹ. Tó bá ní tọ́rọ́ kọ́bọ̀, tó bá jẹ́ pé sìmẹ́ǹtì ni wọ́n fẹ́ nídìí bẹ̀, rà fún wọn. Tẹ́ bá ti ń ṣe èyí tí ìjọ adúláwọ̀ káàkiri àgbáyé tó bá ti ń dán gbinrin, àwọn wèrè yìí náà wọ́n ní ríbi dúró mọ́. Ẹni dúró, ẹni dúró, ẹ máa sáré kábàkàbà, ẹni dúró. Torí gbogbo mọ́ṣáláṣí yín la máa sọ di ilé òṣàgbẹ̀yìn. Ó yé yín, gbogbo mọ́ṣáláṣí yín la máa sọ di ilé òṣàgbẹ̀yìn. Ẹ fẹ́ kú, ẹ fẹ́ kú. Ṣé rí àìní ìmọ̀ tí àwọn òrìṣà ń sọ yẹn gangan, òun ló ń fìyà jẹ wá. Àìní ìmọ̀ yìí pé a jẹ́ kí ìmọ̀ yẹn spread, a open ìmọ̀ yẹn, a dẹ̀ ti ready láti open ìmọ̀ yẹn for everybody. Ẹni tó bá fẹ́ mọ̀ nípa òrìṣà kó pè mí, máa tú fún. Màá jẹ́ kó mọ̀ pé kì í ṣe pàǹpàyàn bẹ́ẹ̀. So a ti ready láti open ìmọ̀ fún everybody. Kẹyẹ máa sọ pé iṣẹ́ là ń pààyàn, à ń jẹyàn, à ń fìyàn ṣe kínní, à ń fìyàn ṣe ẹbọ, àmàmà ní kọ́ lọ́ máa fìyàn sí túbú. Irọ́ tẹ pápápápá tẹ fi tan àwọn èèyàn pabám. Tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin kẹ̀dẹ̀rẹ̀ ọpọlọ lẹ fi ń rówó. Kò wá sí nǹkan tẹ lè dá ṣe àfi kẹ́ fọpọlọ wówó. Ẹ̀sìn yín ò tún nǹkan ṣe àfi kó ba nǹkan jẹ́. Ẹni tó dẹ̀ ti lọ tàtà jèrè ọjà kí ẹ kówó ẹ̀wà fún yín kẹ́yìn jókòó sínú mọ́tò kẹ́ máa gba èsì kẹ́ máa súnmú. Ẹ̀yin tó yẹ pé pure water ló yẹ kẹ́ lọ máa tà lábẹ́ bíríìjì. Dáradára stick. So ẹ̀yin èèyàn mi jàre, ẹ lọ wá ìjọ adúláwọ̀. Ìkòròdú 3 là ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. A ti já táùsì síbẹ̀. Táùsì 100 cartons. Òun ni bàbá kan tí à ń pè ní Yọ̀míkò. Orí afẹ́fẹ́ náà ni oníbi tí mo ti ń sọ̀rọ̀ yìí ló ti pè mí, ló ti ní àwọn náà máa dá sí kí ni nǹkan tó nídìí ń bẹ̀. Ìjọ yìí kì í ṣèjọ tí mò ń lọ. Ṣùgbọ́n bí mo ṣe yà débẹ̀ lọ́jọ́ yẹn tó lódùmarè gbé mi débẹ̀ tí mo rí condition wọn pé wọ́n ń tiraka ń bẹ̀. Wọn ò dẹ̀ pọ̀ ń bẹ̀. But wọ́n ṣe ilé ìjọsìn yẹn to standard. Mo ní ẹ má worry, má bá yín ṣe fídíò, má dẹ̀ gbé sáfẹ́fẹ́. Olódùmarè dẹ̀ gbà fún wọn níbẹ̀. Ni bàbá mi Yọ̀míkò yẹn lórí afẹ́fẹ́ ló bá pè pé òun ní táìsì mélòó ló nídìí ń bẹ̀. Mo dẹ̀ sọ fún olùdarí ẹ̀sìn ìjọ yẹn, ó dẹ̀ lọ pe Tyler, wọ́n dẹ̀ ti lọ kó 100,000 síbẹ̀. So wọ́n dìde instrument ń bẹ̀. Ẹ jẹ́ ká fi owó ṣe tiwa. Ìta gbé ẹ̀sìn ẹlẹ́sìn ga tó, ìta tún ẹ̀sìn ẹlẹ́sìn ṣe tó. Ẹ rí i pé réètì tí àwọn èèyàn fi ń bọ́ síta ń sìn tí wọ́n ń kọrin tó ti ń kọ fi orin ìṣẹ̀ṣe dára. Ẹ rí i pé ó ti háì ń sìn. Ẹ jẹ́ kán rí ilé ìjọsìn dúró sí máa fi máa kọ orin yẹn. Àwọn people wọn ní rí ẹni tẹ̀lé wọn mọ́. Wọn ò ní rí ẹni tẹ̀lé wọn mọ́. So ẹ̀yin babaláwo, ẹ̀yin oníṣègùn, ẹ lè fẹ́ yàwó 200. Ó yé yín, ṣùgbọ́n ẹ lọ bẹ̀rẹ̀ sí ní kọ́lé ìjọsìn. Ẹ lọ bẹ̀rẹ̀ sí ní kọ́lé ìjọsìn. Tẹ́ bá dẹ̀ ti ń kọ́lé ìjọsìn kẹ́ máa ra instrument síbẹ̀. Kẹ́ máa ra generator ńlá. Mo dẹ̀ fọlọ́dùmarè bẹ̀ yín, gbogbo ẹni tó bá ti fẹ́ kọ́lé ìjọsìn, ẹ má kọ́lé ìjọsìn kékeré o. Cathedral ni kẹ́ máa kọ́. Ṣé rí bí nǹkan tí èèyàn bá fẹ́ òun ni kó ṣe o. Nǹkan tí èèyàn bá fẹ́ òun ni kó plan foundation ẹ̀ fún. Ẹ má jẹ́ ká máa ṣe ní kékeré. Ka ńlá, ilé ìjọsìn ńlá tó jẹ́ pé wọ́n máa ṣe kọnkéré ẹ̀ lọ́tọ̀lọ́tọ̀ tó máa ṣe máa to blọ́ọ̀kù sí ni. Òun ni kẹ́ máa kọ́. Ẹ má kọ́ ilé ìjọsìn oníyàrá kan o. Ilé ìjọsìn ńlá òun ni kẹ́ máa kọ́. Tẹ́ bá dẹ̀ ṣe nǹkan kẹ́ máa pè mí kí wá máa sọ̀rọ̀ ń bẹ̀. Ó yẹ yín sìn nǹkan tí àwọn irúnmọlẹ̀ ní a nídìí nìyẹn. Wọ́n ní tá bá ti ń ṣe tí ọmọ tiyín ti ní ìmọ̀ tí ò sí àṣírí kankan nínú ifá tí ò mọ̀, tọmọ tèmi náà ti ní ìmọ̀ tí ò sí àṣírí kankan nínú ẹ̀, nínú òrìṣà, nínú ifá tí ò mọ̀, bí wọ́n ṣe wá fẹ́ sọ fún pé wọ́n fi èèyàn ṣe ètùtù àwa mọ̀.
ibi tí wọ́n bá ti wá máa sọ fún mi pé àwọn baba ńlá mi ni kí n máa reject àwa mọ̀ so bó ṣe jẹ́ nìyẹn o ẹ jẹ́ ká lọ máa ran ìjọ adúláwọ̀ lọ́wọ́ ní gbogbo ibi tó bá wà ká máa ràn wọ́n lọ́wọ́ tá bá ti náwó wa síbẹ̀ ìmọ́lẹ̀ wa máa tàn ni láti ọjọ́ tí mo ti gbọ́gbọ́n yẹn báyìí tí mo ti ṣe wò báyìí èmi ò I don't have a cause to regret láti gbà yẹn ni ohun mi ò ti kan mọ́ kò dẹ̀ ní kan tí máa fi jáde láyé ó yẹ yín sìn so ẹ jẹ́ ká ná owó wa síbi tí owó wa máa ti fùnà ó mọ̀ pé nínú ẹ̀sìn yín ni irọ́ wà wèrè Abdulrasheed Ìyàndá ó ní kí n sú ẹ̀ yí pé òrìṣà ló sọ fún mi bẹ́ẹ̀ òpònú ni ẹ́ ọ̀rọ̀ ẹ ò lésì ó ti yẹ ọ̀rọ̀ ẹ ò lésì ó mọ nǹkan àwọn ò kí ń ṣe báyìí pẹ̀lú òrìṣà ìwọ rí pé èrè lèmi ń bọ ni òrìṣà gidi lèmi ń bọ so tó bá ń ṣe òrìṣà gidi tó bá ṣe níṣekúṣe á ṣe é níṣekúṣe ó ti yẹ ń sìn á ṣe é níṣekúṣe òrìṣà tèmi kò ń ṣe òrìṣà téèyàn ń tọ́ ìpẹ̀lú so ti bá sọ pé òrìṣà sọ̀rọ̀ fún mi ó sọ̀rọ̀ fún mi nìyẹn ó sọ̀rọ̀ fún mi nìyẹn so èmi ò ní fi torí àtẹnujẹ tẹ̀yin ń ṣe lórí afẹ́fẹ́ mo dúpẹ́ fọlọ́run ibi tí ọlọ́run bá mi dé ní ọjọ́ orí mi mo dúpẹ́ fún ó ti yẹ mo dúpẹ́ fún so kò nídìí pé mo ẹ̀ṣẹ̀ máa pa irọ́ ẹ̀yin lé aláyín jìnnà lẹ́ṣẹ̀ ń parọ́ àwọn ẹni tẹ̀mí sọ̀rọ̀ ilẹ̀ yìí ló wà ó ti yẹ so ti máa ń parọ́ níbí ló ti máa bá mi jà so èmi ò nídìí láti parọ́ èmi ò dẹ̀ ní parọ́ torí mi ò ní ìyá mi pàjẹ́ ó pa kíyẹ̀kíyẹ̀ ó fẹ́ yan àjẹ́ ó fi ṣe òmùlùkẹ́ fọ́mọ jẹ ó ti yẹ ń sìn yé wa obìnrin pọjọ́ kúdà ọlọ́mọ wẹ́wẹ́ ìtẹ̀dẹ̀ àgbò dúdú rẹ̀ ní ìdọ̀gọ́ ó gbé ní ìdọ̀gọ́ ṣọ̀nà ẹni olùlọ̀ tí ń fẹnu ìka lọ́lẹ̀ ó fẹnu èké lògiri pópó ó ti yẹ ń sìn so òrìṣà mi nìyẹn ó fi ẹnu èké ó fi lu ògiri pópó so èmi ò gbọ́dọ̀ ṣèké ó ti yẹ ń sìn so nǹkan tó ń sọ fún èmi nìyẹn pé kí n máa sọ fún àwọn ènìyàn wípé ìjà yìí kì í ṣe ìjà pé kí n máa mú àáfà kan kí n máa bàjà kí n máa mú àáfà lọ́tàn kí n máa bàjà wọ́n ní ìmọ̀ òrìṣà ní ká máa ṣí síta fáwọn èèyàn kan máa mọ̀ bí òrìṣà ṣe jẹ́ ìmọ̀ ifá ní ká máa ṣí síta fún àwọn èèyàn kan máa mọ̀ bó ṣe jẹ́ so ẹ̀tàn jẹ́ irọ́ tí wọ́n ń pa yí pé à ń pààyàn à ń jẹ̀yàn yẹn á lè hàn sáyé lójú pé irọ́ ni o wọ́n kàn fi ń kànfàsì àwọn èèyàn sínú ẹ̀sìn wọn ni so òun ni sword láti ja ogun ṣẹ́gun nígbà tí ọ̀pọ̀ ilé ìjọsìn Ọ̀rúnmìlà tó bá ti wà bóyá ládùúgbò yín sìn ẹ ti ní bíi 5 ń bẹ so kò sí problem ìṣẹ̀ṣe tí ń gbayé lọ nìyẹn so gbogbo ẹ̀tànjẹ yẹn á tán so gbogbo ọjà wọn á kùtà oníkálukú á padà sí ibi tó ti wá so mo dẹ̀ rí i pé ọ̀rọ̀ òrìṣà yẹn ó confam ó yí ẹ so tí ò bá confam ní ti ayé ẹ ṣì ń ta lọ́wọ́ ni ogun ẹ ò tí ì rẹ́dí láti ṣẹ́ ó ti yẹ ń sìn so tí ogun ẹ bá rẹ́dí láti ṣẹ́ wàá understand yìí pé tẹni ní tẹni tèkísà ní tàtàn ti Israel ní Israel ti Arab ní Arab tilẹ̀ Yorùbá ní ti Yorùbá ó ti yẹ ń sìn so that is it ẹ̀yin èèyàn mi má gbàgbé láti darapọ̀ mọ́ ìjọ adúláwọ̀ ní àgbègbè yín ní gbogbo ibi tí ẹ bá wà ìjọ adúláwọ̀ wà bí ó lè jìnnà sílé yín ẹ̀yin náà ẹ arrange kan fàdúgbò yín kẹ wá pè mí tẹ́ ẹ bá ní olùdarí ẹ̀sìn níbẹ̀ màá bá yín wá olùdarí ẹ̀sìn sádùúgbò yín ẹ bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín Olódùmarè máa dẹ̀ ràn yín lọ́wọ́ láti ọjọ́ tẹ́ bá ti ń rò lọ́kàn báyìí pé ẹ̀yin náà máa ṣe èyí f'Olódùmarè ẹ máa ra táìsì ẹ máa bá wọn ṣe window blind ẹ máa bá wọn ṣe èyí ẹ máa bá wọn ṣe pop ẹ máa bá wọn ṣe gbá ẹ máa bá wọn ṣàwo sínú ìjọ adúláwọ̀ tẹ́ bá ṣe tí ń rò lọ́kàn gbogbo ogun á máa ṣẹ́ fún yín ọ̀nà á máa là fún yín ire á máa dé fún yín èrè á máa dé fún yín Olódùmarè á wá polongo yín fáyé níre ajé ògúngún ló sọ onísọ ìbòjì á wá máa fi lé yín ṣe ibùgbé ọkàn yín á wá máa balẹ̀ ẹ ti wá ṣe àṣeélẹ̀ fọmọ àwọn ọmọ yín wá délé ayé wá lo ìgbà ìrọ̀rùn
wọn ò nílò ìgbà ìnira, wọn ò ní rí ìnira, wọn ò ní bọ́ sọ́wọ́ ọlọ́wọ́, wọn ò ní bọ́ sọ́wọ́ agbénipa, wọn ò ní bọ́ sọ́wọ́ aronipin, wọn ò ní bọ́ sọ́wọ́ ìka ènìyàn. Bẹ́ẹ̀ ló ṣe máa rí láṣẹ Ifá, láṣẹ Ọ̀rúnmìlà. Àtorí ọni tí ò sunwọ̀n ṣe, àtorí gbogbo wa ṣe. Ẹ ṣé mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ ètò ní àṣálẹ́ yìí. Bí mo ṣe lọ síbi iṣẹ́ tó láàárọ̀ yìí, látàárọ̀ tí mo ti ń ṣiṣẹ́ títí di alẹ́ létà wà tí mo fi dé yìí. Ó yẹ kí n sùn ni, ṣùgbọ́n mo rí pé bàbá òpònú yóò yẹ kí n fún lésì kí tó sùn. Á tù àbá fún ọkàn wa balẹ̀, inú wa dùn, èrè àbọ̀ àríbá tí àárọ̀ náà gbígbà. Ẹ ṣé mo dúpẹ́.